ẹni sùúrù ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ní àwọn ọmọ mi ní right ẹ bá kó gbọ́ mi dáadáa understand kì í ṣe pé àbí mo mọ̀mọ́ wà kó wọn sí báyìí understand. tó bá já ẹni sùúrù tó bá já àwọn ọmọ yín ẹ̀yin ṣiṣẹ́ ọdẹ ìgbà tẹ́ wá ń bọ̀ wá kí ló dé tẹ́ kó àwọn ọmọ dání pẹ̀lú èjì wọn yẹ́dẹ̀ sọ pé àwọn ọmọ yín. mo kó àwọn ọmọ dání ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ báwo lẹ́yìn gangan ṣe jẹ́ onírísìn. inú street yìí la máa ń gbà lọ lé wa inú street yìí la máa ń gbà lọ lé wa àyẹ̀ṣẹ̀ wa ń bọ̀ wá mọ́tò wa tanná sí wọn lójú la fi páàkì pé àwọn ọmọ wọn ló ń sun bí a dẹ̀ rí wọn pé àwọn ọmọ kéèké ni wọn. ẹ̀yin lẹ rí wọn lára ìgbà kì í ṣe first time máa ń sì bẹ́ẹ̀. tẹ bá bá àdúgbò ẹ ti mọ̀ pé èmi lọ lọ́dẹ àdúgbò kò sí ibi. ẹ fọ̀rọ̀ lọ́dẹ lẹ kí ló dé táwọn ọmọ yìí wà ń bí pẹ̀lú yín ẹ mọ̀ pé ẹ dóná ẹ̀yin gan fúnra yín ó risk ẹ ń ṣiṣẹ́ ọdẹ ẹ̀yin gangan fúnra yín kàn dá jáde gan ó risk ká tó wá ní pé ẹ ń bọ̀ wá ṣiṣẹ́ ọdẹ lálẹ́ òru ẹ tún wá kọ́ àwọn ọmọ dání ẹ̀dẹ̀ láwọn ọmọ yín ní. ẹ mọ̀ kó tó wá kù mo fẹ́ kẹ́ ẹ understand mi dáadáa mo fọ́ ọlọ́run bá bẹ̀ yín kì í ṣe pé kò séèyàn tó wù kò wù mí kí n kọ́ àwọn ọmọ wá rí báyìí ṣùgbọ́n ó ní reason. kí ni reason. reason wo ló le tó láti kọ́ àwọn ọmọ kéèké sí ibi. ẹ ṣeun reason bọ̀dá kọ́lọ́n ṣàánú wa dé everybody mọ̀ bẹ̀bẹ̀ fún àánú kò wù mí náà lóòótọ́ ṣùgbọ́n nígbà tí ò bá sí option kí la máa ṣe. option ò lè wá. nísìnyí anything 5:30 àti máa kúrò ń bíbá ẹ tẹsí ń wò wọn ìbẹ́ta ni wọn. aláwọn ọmọ yìí kéré sí nǹkan tẹ́ ẹ fi wọn ṣe bí kí ló tẹ̀ kó wọn sílé. wọn kàn kéré ṣùgbọ́n tí ò bá sílé tá a máa kó wọn sí nǹkan skul tán lọ láti bíi 3 months ẹgẹ́ gbogbo àlàyé yẹn mi tẹ̀ fẹ́ mọ̀ sí nǹkan tí ó wá kù ni pé kò síbi tí máa kó wọn sí. ẹ mọ nǹkan tó máa ṣe ẹ ní ṣe kò síbi tẹ́ máa kó wọn sí bí ìkànnì ilẹ̀ ń sùn tẹ́ bá ti kúkú omi iṣẹ́ ọdẹ. sẹ́ẹ̀rì kò ṣe pé ààbò níbi tí mò ń sùn ráìtọ̀ mi ìdẹ̀fẹ́ káwọn àdúgbò mọ̀ ló jẹ́ kí n mọ nǹkan tí màá sọ nítorí pé kí ni tán bá mọ̀ nǹkan tán tún lè gbàṣẹ́ lọ́wọ́ èèyàn fún ni ṣùgbọ́n kò sí kankan kò sílé kankan tá à ń gbé ìkẹta wọn ọ̀dọ̀ ìyá tó ti ń ṣe tán ti ń dáná oúnjẹ ibẹ̀ ló ti ṣiṣẹ́ abẹ́gẹ́tì mi tó bá sì dálẹ̀ òun gan fẹ́ẹ́ dé ó kàn jẹ́ pé wọ́n máa ń pẹ́ kan tó close ni everybody bá dẹ̀ ti ṣe tán bíbá ní ìdájí everybody ó fine way lọ tá a wá nǹkan tá a jẹ lọ èmi náà gbàdúrà kí n lówó tí màá fi gbalé abẹ́gẹ́tì mi kì í ṣe pé n gbalé ok ẹni sùúrù náà nǹkan tí àǹtí àti sọ fún wa ẹni sùúrù náà nǹkan tí àǹtí àti sọ fún wa ni pé ẹ dálé ní. Ọlọ́run bá ṣe ilé aláyọ̀ fún wa. ṣé ilé tẹ́ ẹ dákọ́ àbí ilé tẹ́ ẹ rẹ́ǹtì. tí kì í ṣe pé mi ti rẹ́ǹtì lérí náà abẹ́gẹ́tì mi nǹkan ló dàgùn nǹkan tí nǹkan bá sì wáyé. ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. part 2 àwọn ọmọ yẹn pẹ̀lú bàbá wọn ò ní mo mú wá fún yín lénìí. nǹkan tí mo ṣe mú wá ni pé ọ̀pọ̀lọpọ̀ yín ń béèrè lánàá wípé bóyá kò fẹ́ bàbá wọn ò fẹ́ kó wọn sílé nítorí kọ́ má lọ kidnap wọn ilé wọn ń kọ́ kinní kan mo mú wá fún yín kẹ́ ẹ gbọ́ wípé bàbá yìí ò nílé kò nílé tó ń kó àwọn ọmọ yẹn sí ó ní táwọn bá ti ṣe bá ti di 5 a.m. ó ní kálukú wọn á tún fún lọ káàkiri that means pé àwọn ọmọ yẹn kọ̀ wà ní ní tó pa wọ́n pọ̀ ní pé kán wá sùn tí bàbá yẹn bá ti ń ṣiṣẹ́ so anything ló lè ṣẹlẹ̀ sí àwọn ọmọ yẹn mo wá rí àwọn nǹkan kan tí mo rí àwọn comment kan tí mo rí lórí post yẹn tí mo fi sọ pé ẹ̀yin Nigerians gan mọ right yín ọ̀pọ̀lọpọ̀ yín gan ń fi ìyà fi ń ṣayọ̀ mọ̀ pé yà lẹ ń jẹ rò bóyá tẹ bá ti nǹkan kékeré ń jara oko yín lójú àwọn kan sọ̀rọ̀ nípa Nels Fund nígbà tí mo sọ̀rọ̀ student loan nínú show yẹn lálẹ́ ní àná àwọn kan sọ̀rọ̀ nípa Nels Fund ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mẹ̀kúnnù mélòó gbogbo ẹ̀yin tẹ́ ń comment lórí post yẹn èèyàn mélòó ló access Nels Fund ní lára yín nínú àdúgbò yín nínú family yín èèyàn mélòó ló ti rí lóònù tí wọ́n níjọba ń fún wọn ní Nàìjíríà yẹn family wo ló ti rí kó indicate nínú comment section ibi báyìí kò sí ẹnìkankan tó mẹ́nìkan tó bá ti níwèé o ò bá jẹ́ family tó ń gbé nínú ihò olè tó bá ti níwèé tó fẹ́ lọ sí yunifásitì wàá lọ gbà á kò sí tó kàn wọ́n pẹ̀lú èjì ẹ̀ wọ́n máa fún ẹ wọ́n mọ̀ kó máa san padà so family mélòó ló lè fọwọ́ sọ̀yà pé òun access loan tí wọ́n ń fún wọn ní Nàìjíríà tó ń fọmọ school tẹ bá lọ trace àwọn family tó ń gbà àwọn family politician ní àwọn tó pọ̀ nínú family wọn náà lọ máa kó sí
tẹ́ bá lọ trace àwọn family tó ń gbàjù ẹ máa trace ẹ̀kan àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn politician family mẹ̀kúnnù mélòó ló lè fọwọ́ sọ̀yà pé òun gba lóònù tí ìjọba fi sílẹ̀. Èèyàn kan wá ń béèrè, èèyàn kan wá sọ comment against bíbá ó ní everything na government. Ó ní there are salient questions. Where is their mom? Where were they before? What happened to their house before? Where are their properties? Which school are they going? Where are the extended families? Ask questions. Ìjọba bíbá yìí kò kàn wọ́n láti béèrè gbogbo silly questions yẹn. Tó bá rí pé ọmọ ń jìyà báyìí kán tó wá máa béèrè silly questions, wọ́n á sì kọ́kọ́ fún wọn ní shelter. Wọ́n á sì kọ́kọ́ fi lé sí orí wọn náà. Wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá máa ṣe holistic assessment. Wọ́n á máa ṣe family social circumstances and everything nípa wọn. Ṣé rí question tẹ́ ń béèrè yìí tó bá jẹ́ ìjọba ìlú yìí ni àwọn ọmọ yẹn emergency ni wọ́n máa kọ́kọ́ sort wọn out. Ibi àwọn tá a máa pè tó bá jẹ́ ìjọba ìlú yìí ni tó bá jẹ́ pé èmi ni mo pàdé àwọn ọmọ yìí. Àwọn tí mo máa pè tí mo mọ̀ wípé wọ́n wà nílùú yìí tí mo máa pè pé tó máa rí fún àwọn ọmọ yìí sí tí ìjọba ìlú yìí máa rí fún àwọn ọmọ yìí sí kọ́ tí ẹ̀ kọ́kọ́ lọ nílé wọn ò fẹ́ kí àbíyá wọn ní ìyá wọn ní bàbá tí ìyá wọn bá mi ṣe pé kíní gan wọn máa gbà wọn lọ́wọ́ ìyá wọn àbí lọ́wọ́ bàbá wọn. Ìjọba ò ní béèrè nílùú tó bá ti rírú àwọn ọmọ tó ń sọ wọn ò ní béèrè bóyá wọn ní ìyá wọn ní bàbá wọn priority wọn ni pé kọ́kọ́ look after wọn. Gbogbo kíní ìdẹ ló wà tẹ́lẹ̀ nígbà tí àwọn òyìnbó tó colonize yín máa lọ gbogbo ẹ̀ náà fílẹ̀ tó bá yá ẹ máa ní British ló colonize yín kíní kan gbogbo nǹkan báyìí làwa sì gbọ́njú bá welfare wa bọ́jú bá nípẹ̀gbà táwọn politician jẹgúdú jẹra olè alọ́kànjúwà nígbà tí wọ́n dé ayé Jákàndé ayé àwọn Awólọ́wọ̀ Ṣàgàrí kò rí báyìí ìgbà táwọn ọlọ́kànjúwà àwọn onílé lórí omi dé àwọn olórí burúkú má ṣàǹfààní àwọn ló bà gbogbo nǹkan jẹ́ ní Nàìjíríà gbogbo kinní yẹn wà welfare wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rántí ìgbà tí mo wà ń kékeré ẹ̀gbọ́n màmá mi máa ń kó wa lọ sí national oil fún Father Christmas nǹkan tá máa ń gbà wálé àwọn jẹgúdú jẹrà àwọn olórí burúkú tọmọ wọn máa padà ya wèrè nígbà tí wọ́n débẹ̀ ní gbogbo nǹkan dàrú tó bá jẹ́ pé British ṣe colonize nǹkan tó filẹ̀ fún yín àwọn yẹn sì ń kárí ẹ̀ wọ́n sì ń ṣe ń bì gbogbo owó tó ń sọ fáwọn ọmọ gbogbo welfare yẹn àwọn náà kọ yín wọ́n sì ń ṣe ń bí èyí ti ìgbà tẹ́yìn politician olè ọ̀bàyéjẹ́ tẹ́ ẹ wọbẹ̀ ìgbà yẹn ni gbogbo nǹkan dàrú ayé àwọn Jákàndé àwa yìí sì lọ sí school ọ̀fẹ́ ayé àwọn Awólọ́wọ̀ ayé gbogbo wọn ayé Ṣàgàrí sì dá ayé ìsìn school ọ̀fẹ́ dà ọ̀pọ̀lọpọ̀ èyí tẹ́ ń ṣèjọba school ọ̀fẹ́ lẹ lọ láyé yín nígbà Èkó boys ṣiṣẹ́ fíbà school ọ̀fẹ́ lẹ lọ ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní tó bá jẹ́ pé ibi báyìí ni ẹ jẹ́ máa sọ àwọn tó wà fún wọn láti fún wọn ní shelter a ní Street Link a ní Local Council a ní Shelter England a ní St. Mungo's a ní Crisis UK a ní Center Point a ní Salvation Army a tún ní Homeless Team ṣé kí n túkà fún yín a ní Street Link a ní Local Council a ní Shelter England a ní Crisis UK a ní St. Mungo's a ní Center Point a ní Salvation Army a ní Homeless UK ẹ wo gbogbo àwọn tí mo kà fún yín tó jẹ́ pé wọ́n lè rí fún àwọn sí tó jẹ́ pé àwọn fúnra wọn gan wọ́n lè pè wọ́n ìkan nínú àwọn bíi mẹ́jọ tí mo dárúkọ yẹn 1 2 3 4 5 6 7 8 9 ìkan nínú àwọn mẹ́sàn-án tí mo dárúkọ yẹn at least márùn-ún á fún wọn ní choice márùn-ún á fún wọn ní attention jù bẹ́ẹ̀ yẹn lọ àwọn ọmọ wa choose kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nílé àwọn ọmọ yẹn wá ń rárẹ̀ kiri ẹ̀yin wèrè kan máa ń sọ pé question wo ìjọba ìlú yóò ní bèrè question lọ́wọ́ ẹ̀ rárá wọ́n kọ́kọ́ tẹ́kì àwọn ọmọ yẹn náà wọ́n á jẹ́ káwọn ọmọ yẹn wà kan tí wọ́n tẹ̀lé fún wọn sówó orí owó every week náà kó ṣẹ̀ṣẹ̀ tó wá máa tọ́ pínpín bàbá wọn ìyá wọn tó bá wá rí pé ìyá àti bàbá wọn ò ní owó wọn ò ríṣẹ́ bóyá wọ́n ní disability kiri wọ́n lè ti torí ẹ̀gan gbàwé tó bá rí pé wọn ò lówó wọ́n máa fún wọn ní owó every week torí kí ìyá má bàa jẹ àwọn ọmọ yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè pé ìyá wọn ìyàlẹ́ ń jẹ tẹ́ ẹ̀ bá mọ̀ ibi báyìí wọn ò ní béèrè ìyá àti bàbá wọn priority wọn ni pé kí wọ́n look after àwọn ọmọ yẹn àwọn ọmọ yìí ta náà ń sùn tí bàbá wọn bá ti lọ síbi tó bá ti ń ṣiṣẹ́ iṣẹ́ ọlọ́dẹ bàbá wọn tó bá ti di 5 a.m. oníkálukú àtútù ká wọn sá káàkiri ọmọ tó yẹ kó wà ní school ń ṣọmọ ọ̀dọ̀ yọ ọlọ́kà ẹ̀yin àwọn mẹ̀kúnnù ẹ̀yin kan wá ń sọ pé wọ́n ń gba netfund orí burúkú ò lẹ́ ń gbà láti crèche níbí báyìí ọ̀fẹ́ ní school crèche primary school secondary school títí dé college ọ̀fẹ́ ni tó o bá wá fẹ́ wọ university almost ọ̀fẹ́ ni
nítorí pé wọ́n á fún ẹ ní loan àfi táwọn parents ẹ bá decide láti san school fees wọ́n á fún ẹ ní loan yẹn wọ́n wá máa yọ nínú owó ẹ ó lè jẹ́ £30 ọdún tó bá tó san tán ni nínú wọ́n á dẹ̀ tún fún ẹ ní grant yẹn wọ́n ní gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ nínú grant yẹn lẹ́yìn tó bá wọ́n ọ̀tọ̀ ní grant tó ní gbà padà lọ́wọ́ ẹ ọ̀tọ̀ ní maintenance loan tó máa tún fún ẹ ibi báyìí wọ́n ti ṣe débi wípé ayé ìyá kò disturb bàbá ayé ọmọ ò disturb ìyá ayé ìyá ò disturb ọmọ wọ́n ti bá wọn pín pé ìyá mi ò lówó ò ní kí n má lọ sí school bàbá mi ò lówó ò ní kí n má lọ sí school ìyá mi ò kì í ṣe dandan ni kí ìyá mi rán mi lọ sí school wọ́n ti bá wọn pín so ìyà ni àwọn ìjọba fi ìyà ó tún wá jẹ́ kí ìyà mú àwọn èèyàn kan lára wọ́n wá ń sọ wípé kó máa béèrè màmá wọn ò ní béèrè ìyá àti bàbá ẹ̀ ń bí tó bá rà àwọn ọmọ yẹn ní condition èmi kó jẹ́ mi ni mò ń lọ mo wá rí irú àwọn ọmọ báyìí ọlọ́run títì níbi tí mo ti rí wọn ni máa ti pe gbogbo àwọn bíbà yìí màá kàn fi details mi lẹ̀ ni torí ó ṣeé ṣe kí wọ́n fẹ́ wá gbé wọn kó máa béèrè lọ́wọ́ mi pé area àbò náà wà màá fi phone number mi màá fi email address mi lẹ̀ ó tán mi yìí nídìí láti mọ̀ ìyá àti bàbá wọn ìgbà mi gan wà ní kí ìyá kúrò ń bẹ kí bàbá kúrò ń bẹ káwọn ọmọ yẹn lè ráàánú gbà ẹ wá sọ pé question òfowó lẹ ń béèrè àwọn ọmọ kéékèèké under age àwọn minor wọ́n ń sun orí ìta torí bàbá wọn ń ṣe ọlọ́dẹ kò dẹ̀ rówó lé ní ìlú tó lépo ní ìlú tó ń ṣọ̀ fún wàrà àti oyin tí citizen ní right ẹ wá máa nǹkan tí ò bá jọmọ jọba màá ní kò jọmọ jọba bọ eléyìí lórí àwọn ọmọdé ìjọba ló láti look after wọn tó bá ti dó stage yìí ó yẹ kí shelter wà ó yẹ kí àwọn charity kan wà níbàyí tí wọ́n wà affiliated wọ́n jọba gọtẹ lè pè tó jẹ́ pé yours truly ni wọ́n á tún kó oúnjẹ wá fún wọn wọ́n á káṣọ wá fún wọn wọ́n á tún fún wọn mo tún máa pè wọ́n á tún fún wọn ní food wọ́n á fún wọn ní food voucher wọ́n bá fẹ́ lọ jẹ cooked food wọ́n á lọ jẹ tó bá fẹ́ lọ sí food bank wọ́n á lọ sí food bank wọ́n á lọ gbà ń gbogbo nǹkan tí mo ti ṣe rí ni fún client wọ́n á lọ gba oúnjẹ tó bá dé Tesco ń bí wọ́n lọ food bank wà Tesco apart from that àwọn churches wà tó ti lè jẹun àwọn mosques wà tó ti lè jẹun ìyàlẹ̀ ń jẹ nílé ìyà làwọn ìjọba ń jẹ gbà táwọn ìjọba jẹ gúdú dẹrá débẹ̀ ní gbogbo nǹkan dàrú àwọn tí wọ́n sọ pé wọ́n gbé gbogbo nǹkan yín lọ wọ́n fi gbogbo welfare gbogbo ẹ̀ náà bá lẹ̀ in the 70s gbogbo àwọn nǹkan báyìí ló wà available àwọn ọ̀bàyéjẹ́ àwọn olè jẹgúdú jẹrá tí ọmọ yín máa ya wèrè gbẹ̀yìn ayé gbogbo àwọn ọmọ yín ló máa ráre gbogbo ẹ̀yin tẹ́ ń fìyà jẹ mẹ̀kúnnù ní Nàìjíríà gbogbo àwọn ọmọ yín ló máa ráre bẹ́ẹ̀ bá tọ́ pé fi gbogbo ọjọ́ ayé tọmọ ẹ̀ ní jèrè ọmọ gbogbo ẹ̀yin ìjọba tẹ́ bá mọ̀ pé ọmọ ọ̀rọ̀ ẹ̀ lára àwọn ìjọba tó fi ara ní Nàìjà ni mò ń sọ o tó bá mọ̀ ayé Jákàndé àwa lọ school ọ̀fẹ́ nursery la wà tán wá ní ọ̀nà tó bá ti lọ sí school Jákàndé kò ní lè rí secondary school wọ̀ a lọ sí school Jákàndé ọ̀fẹ́ ni ọ̀fẹ́ àwọn èèyàn kan lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ padà wá ṣèjọba ẹ lọ sí school ọ̀fẹ́ ẹ wá ń fara nílẹ̀ kúnlẹ̀ ẹ̀yin wèrè kan wá ní Nesford mélòó ní àdúgbò Mushin mélòó ló nínú àwọn àdúgbò àwọn sọ̀bà àwọn rural areas yẹn mélòó ló ní access sí loan yẹn kó sọ ní comment section tó bá gba loan yẹn tí mo fi jáde school owó tí mo sọ tó pọ̀ jù tí o rí pé mi ò dẹ̀ claim indigene ni non indigene ni mo ń claim owó tí mo fi jáde year 4,600 naira ni mo san mo dẹ̀ san departmental fee 150 naira tí mo fi jáde ṣèbéyàn ló wà lórí oyè ńgbà yẹn gbogbo yín ẹkọ dé ẹkọ mú gbogbo ẹkọ ń jẹ ilé tẹ́ fi tọ́mọ ìrì ló máa wo tẹ́ ẹ bá kú tí wọ́n bá sin yín mọ́ gbogbo nǹkan tẹ́ ẹ jẹ ẹ ní wo ọmọ àlè ni yóò yẹ kó sin yín mọ́ ni apá kejì ni mo mú wá fún yín àwọn ọmọ yìí ò nílé bàbá wọn ò nílé